Orúkọ mi ni Sheikh Abdulrahim Adua Negba, Chief Imam Yoruba of Ilorin, Yoruba Land ní Nàìjíríà. Mo sọ ní nǹkan bí ọdún mẹ́ta ńsìn wípé ìgbà tán ti pa Àfọ̀njá tán làwọn Fúlàní ti pọ̀ ní Ìlọrin. Ilé àwọn Fúlàní tó wà ní Ìlọrin jẹ́ 92 compound. Ní àwọn Fúlàní tó wà lọ́rin. Àti bẹ́ẹ̀ náà ti ń wọ ìlú kọ̀ọ̀kan káàkiri ilẹ̀ Yorùbá. Kò sí ìlú kan tó wà nílẹ̀ Yorùbá tí Fúlàní ò sí mọ́ nísìn báyìí. Kódà bí tọ́lọ́run tún ní ààyè gba Fúlàní dé nílẹ̀ Yorùbá 47 sẹ́ríkí ìlú kọ̀ọ̀kan ni wọ́n ti ní báyìí. So Èkìtì ní sẹ́ríkí Fúlàní lẹ́kìtì, wọ́n ní níjẹ̀bú, wọ́n ní ní Èkó, wọ́n ní ní Ọ̀yọ́, wọ́n ní ní Ìbàdàn, wọ́n ní ní káàkiri gbogbo ìlú ó jẹ́ 47 tí wọ́n ní sẹ́ríkí káàkiri. So tí wọ́n bá lé sẹ́ríkí Gàngán kò ní Gàngán ní Ìbàràpá tó padà sí Ìlọrin, àwọn sẹ́ríkí yòókù ń kọ́ sóde sì tán wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá torí pé àjẹ́ndà wọn sílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí táwa ń rò. Wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ni torí pé tẹ́ bá wo àkọọ́lẹ̀ èyí tán ti kọ láti 1902 wọ́n ti kọ kalẹ̀ pé àwọn ò dúró láti gba Ìlọrin nìkan o, gbogbo ilẹ̀ Yorùbá làwọn fẹ́ sọ di Fúlàní. So ìdí rèé tí sẹ́ríkí Fúlàní fi sá wá sí Ìlọrin. So báyìí ni sẹ́ríkí Fúlàní ti wọ Ìlọrin, but láàrin ìgbà tó wọ̀ Ìlọrin yẹn láàrin ijọ́ mẹ́wàá kò tẹ́ tó bí ọ̀sẹ̀ kan tó wọ̀ Ìlọrin wọ́n jí Alhaji Atẹ́rẹ́ gbé náà jí gbé, wọ́n tún jí àwọn ẹlòmíì gbé láàrin Ìlọrin, wọ́n jí baálẹ̀ Sókótó gbé nílọrin. So wọ́n bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn gbé nílọrin. So nǹkan tí ó ṣẹlẹ̀ ní Southwest tó fi ń lé wọn náà ló tún padà sí Ìlọrin padà. So bí ọ̀rọ̀ sẹ́ríkí ṣe wà ní Ìlọrin, but àwa tó ń gbọ́ fìfì ní sí pé sẹ́ríkí o wọn ló tuntun kúrò nílọrin. Ojúṣe mi ni gẹ́gẹ́ bí Chief Imam Yorùbá nílọrin láti defend àwọn ẹ̀yà mi kí aburú má ṣe wọ́n. So ìgbà tí mo gbọ́ pé sẹ́ríkí wá sí Ìlọrin, ó ní mo ti pe àwọn oníwèé ìròyìn pé gbogbo Fúlàní tí bá ń wọ̀ Ìlọrin o kí Kwara State government kó mójútó wọn, Kwara pé kó mọ ibi tí wọ́n bá ń gbé torí pé tán máa ń ṣaburú láti pé torí pé ẹ̀bí ọmọ iṣẹ́ tí wọ́n fẹ́ máa ṣe ní Ìlọrin tó fi ń rọ́ wá sí Ìlọrin torí pé kò sí ààyè ibi tán ti lè máa da ẹran jẹ ní Ìlọrin. So tí ó sì torí pé àwa tá a wà nílùú àní faramọ́ kí Fúlàní ó jókòó tí wà lọ́rin kó máa wá jí àwọn èèyàn gbé bọ́n ṣe ní Southwest, kó máa wá kidnap àwọn èèyàn, kó máa gba ransom lọ́wọ́ wọn, kó máa dú àwọn èèyàn bọ́n ṣe káàkiri lọ Haúsá, àwọn ò ní faramọ́ ńlọrin. So gẹ́gẹ́ bí ojúṣe mi apẹ̀wò àwọn Yorùbá tó wà ní 12 local government àjọṣe mítìnì ìpapọ̀ ìpè àwọn ò ní faramọ́ kí Fúlàní ó dúró, àwọn esme kó dúró nílọrin kó máa wá kó ìnira bá wa bí wọ́n ṣe kó ìnira bá wọn ní Southwest. Ṣé rí iṣẹ́ mi kò yẹ kí mo tún join activities kankan bí àjàngbara nílẹ̀ Yorùbá, but àyà lè sáré wọn ló kọ ẹni tí ó wẹ̀yìn fún un. Gbogbo àwọn ọmọ Yorùbá tọ́jọ́ mọ́ Ìlọrin wọ́n ti kú tán. So General Karim Adisa tọ́jọ́ Yorùbá pélé níbẹ̀ ló jẹ́ òkú, Governor Lawan Abacha níbẹ̀ ló jẹ́ òkú, Oníyangi òkú, Babátúndé Alánàmú òkú, Alákàsímù Agbéyangi òun náà kú. So gbogbo àwọn tọ́tọ́ fi Yorùbá tó wà nílọrin kú, àwọn tó wà ní Kwara South náà tọ́gẹ́ bí Ọláwọyí gbogbo àwọn yẹn náà jẹ́jẹ́ ẹkùnrin gbogbo wọn ti kú tán. So ìgbà tí ó mọ̀ wá pé tá bá wá ní ká máa wo ilẹ̀ yìí pé kí kọ́ mọ́ sẹ́nìkan tí ó tó dìde mọ́, ìyá ọmọ jẹ Yorùbá lọ wọ́n wá fi ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo sẹ́gbẹ́ kan, wọ́n wá mójútó láti pé láti fi defend àwọn èèyàn mi. So ìmọ̀ defend àwọn èèyàn mi ló jẹ́ kẹ́rù ọmọ bá Fúlàní nílọrin nísìnyí tọ́lá àwọn Fúlàní mọ̀ pé tí mo bá ṣe nǹkan nílọrin ìpè kò sí ìyá láyẹ ẹni tí ó lè rí ìwọ̀n burú tí ó lóun fẹ́ àtàkì Yorùbá nílọrin nígbà tí mo wà nílọrin báyìí. So ẹ̀rù ọmọ bà wọ́n, so kálukú náà fi ọwọ́ gbé ọwọ́ wọn. Àfẹ́ tí ó bá fẹ́ sọ ìyàwó rẹ̀ di opó, tí ó sọ ọmọ rẹ̀ di ọmọ òrukàn, tí wọ́n lóun máa àtàkì Yorùbá nílọrin torí pé ilé Yorùbá tó wà nílọrin jẹ́ 6019 compound. Òun náà ni ilé Yorùbá tó wà nílọrin. Bọ́ọ̀ ní ṣe láwọn Fúlàní tí ò ju 92 compound lọ tí wọ́n máa lóun máa dúnkòkò mọ́ Yorùbá nílọrin, so mi ò ní faramọ́. Ìdí rèé tí mo fi ń gbìjà àwọn ọmọ ìyá mi. Èmi ò nílé méjì tí mo ń gbé náà, mo sọ fún ní Taiwo Road nílọrin. So street ọjà ìyá yẹn náà ni ọ̀dọ̀ mi wà, ní palace mi wà tí mo ń gbé torí pé tí èèyàn bá ń gbé ẹ̀yìn ìlú bàbá tiẹ̀ nílé mi sẹ́yìn ìlú èèyàn lè bọ́t àárín ìlú ni aṣáájú gbọ́dọ̀ máa gbé torí pé ẹ tó bá ń gbé aṣáájú tó bá ń gbé àárín ìlú bí nǹkan kan bá ṣẹlẹ̀ lóru àtọ̀sán àwọn èèyàn rẹ̀ ó sáré wá bá pé tó bàbá o etí ó ṣẹlẹ̀ rèé o báyìí. So èmi tèmi o mo dúpẹ́ f'Ọlọ́run o torí pé bí ìbá rìn lọ́sàn-án àtòru so tí ó sì kò sẹ́ni bọ̀ tí ó lóun pé ó fẹ́ gbéná wojú ẹkùn
so tí ṣe pé àgbà chief Imam Yoruba wọn làbí pé bòròró kan wà dáná kódà njẹ́ òde tí mo lọ ọ̀nà lọ́kọjá tí mo dé ibì kan lẹ́gbẹ̀ẹ́ Tàwárì tí wọ́n sọ fún mi gbàdá pé àwọn kan máa ń dáná bí mo ní páàkì sẹ́gbẹ̀ẹ́ títì so mo fẹ́ tọ̀ kí tiẹ̀ wà á ti ń dáná o so tí ṣe pé Yorùbá lè yàn so gbà tẹ́lẹ̀ wọn sọ pé àwọn burú tí wọ́n gbàdá pé òun kó bọ̀n lọ ṣé bọ̀n ní ọ̀hà ayọ̀ sẹ́mi ni àbádà àbí yóò ní òun ní kíní kan so gbogbo yẹn àyẹ̀ ti ju gbogbo yẹn lọ so láàrin Ìlọrin mo free láti rìn dáadáa láti lè rìn bí ó wù torí pé kò sí anybody tó lè dúnkokò mẹ́mẹ́ so dẹ́rẹ̀ mo fi ń dá gbogbo ọmọ Yorùbá ní Kwara náà lójú pé láti sin lọ kò sẹ́ni bọ́ọ̀dì tó lè dúnkokò mọ́ àwọn náà ní Kwara kò sí tí ń jẹ́ mẹ́rẹ̀tì nínú constitution tí wọ́n ń pè ní òfin Nàìjíríà nǹkan tí ọba yìí ti sí nínú òfin Nàìjíríà mi ò lè list gbọ́ tí ń jẹ́ mẹ́rẹ̀tì mi ò mọ̀ tí ń jẹ́ mẹ́rẹ̀tì torí pé mẹ́rẹ̀tì ò sínú òfin tí federal government gbé kalẹ̀ each local government kọ̀ọ̀kan lọ́gbọ́rọ̀ ní traditional ruler rẹ̀ so Moro local government àwọn ọba tó wà ń bẹ̀ wọ́n jẹ́ 10 ọba Ṣàó ọba Jẹ̀bà Ṣáàdú Mọ̀lété Ejido Gari gbogbo àwọn ọba tó wà ń bẹ̀ nu Asa local government àwọn baálẹ̀ àtọba tó wà ń bẹ̀ wọ́n jẹ́ 27 so baálẹ̀ Àfọ̀n Ààrẹ Ògèlè Ààrẹ Ògèlè tó fi dé rí baálẹ̀ Bùrú Ẹ̀gbá àti baálẹ̀ Alápá tó fi dé rí Òkèsọ̀ gbogbo Ládùbá ni tó fi dé rí Ògbóndórókò wọ́n jẹ́ bí 27 gbogbo àwọn baálẹ̀ tó wà ń bẹ̀ so àwọn tó jẹ́ baálẹ̀ ẹ̀bẹ̀ àwọn ni ẹ̀yà Yorùbá tèmi èmi ò mọ̀ tí ń jẹ́ mẹ́rẹ̀tì tó rẹ́ mẹ́rẹ̀tì sínú constitution ilẹ̀ Nàìjíríà. Mo dúpẹ́ fún gbogbo ọmọ Yorùbá tí ó wà ní diaspora nílùú òyìnbó torí pé àwọn ni wọ́n kọ́kọ́ gbé ìgbésẹ̀ akin yẹn kò tó pé ó wà lẹ́mìí àwa tá wà ní ilẹ̀ Yorùbá náà ní Nàìjíríà but wọ́n rán wa létí pé wàhálà ló lé àwọn kò ní Nàìjíríà táwọn fi lọ sí ìlú òyìnbó àwọn wa tó wá fẹ́ kò nílùú òyìnbó náà káwọn tó padà sí ìlú Nàìjíríà káwọn wà nínú ìnira kí ni ìnira òun bẹ̀ ni pé kò sí fọkànbalẹ̀ fún wa ní ìlú Nàìjíríà mọ́ àìsí fọkànbalẹ̀ fún wa Nàìjíríà ni pé kéèyàn gbéra nísìn láti ìlú Ìlọrin kó ló ń lọ sírú Ọ̀fà láàrin kìlómítà 56 kìlómítà sí Ọ̀fà ẹ̀rù ọmọ bá torí pé àìmọye ìgbà ni wọ́n ń jí àwọn èèyàn gbé náà sì ń dáná tán bá wá ń dáná yìí kò sí nǹkan tó mú fún àwọn máa sọ pé pàánà pé Fúlàní yìí náà ni ọba Sókótó sì ti mẹ́ńsàn rẹ̀ nígbà bí ọ̀sẹ̀ méjì sí pé tán bá mú àwọn tí ń dáná 10 Fúlàní 7 ni wọ́n bá ń bẹ̀ so ó túmọ̀ sí pé àwọn náà mọ̀ pé ìran wa àwọn Fúlàní ìran tí wọ́n kó ìnira bá wa ní Nàìjíríà nù ẹ̀kejì ń bẹ̀ gọ́vnà odidi gọ́vnà state òun gan náà ní ìfọ̀kànbalẹ̀ lérí security gọ́vnà Borno àwọn Fúlàní herdsmen àtàwọn Boko Haram àwọn àtàkẹ̀ so wọ́n bà mọ́tò rẹ̀ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ṣùtẹ̀ so ní tí wọ́n fi mú ọdún gọ́vnà state tí ò fi ní ìfọ̀kànbalẹ̀ tí so àwa tá a wà nílùú tá a ní security àjẹpá àwọn náà ní ìfọ̀kànbalẹ̀ ìdí rèé tá a fi wá péjọ sí ìlú Ìbàdàn ní 2019 ní August 22 gbogbo ẹgbẹ́ Yorùbá tí ń lọ bí 140 ní àpéjọ sí ìlú Ìbàdàn èmi gẹ́gẹ́ bí chief Imam Yorùbá wọ́n invite mi wá láti Ìlọrin so nǹkan kí wọ́n sọ pé ta ló dáa ká mú ní olórí nílẹ̀ Yorùbá so la fi wá rí pé Professor Banji Akintoye òun ni leader Yorùbá so ìgbà tí Professor Banji Akintoye tí mo ti nominate ẹ̀ sí pé òun ni ó jẹ́ aṣáájú ilẹ̀ Yorùbá ìgbà wọn ní ilẹ̀ Yorùbá ti ní ìdàgbàsókè ibẹ̀ náà wá lọ sí United Nations náà lọ gba certificate UNPO mi ní pé a múra láti kó ní ìlú Nàìjíríà a fẹ́ dá Oòduà Republic lẹ̀ kò sí ní ta fẹ́ fi dá Oòduà Republic lẹ̀ ni pé a kó ní Nàìjíríà yìí kò sí anybody tó lè sọ so tí wọ́n sì nípa pé kọ́kọ́ gbàgbé pa pé ní ẹni tó bá fẹ́ ṣe ẹ̀yin tẹ́ ń ṣòṣèlú láàrin wa tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá tẹ́ ń wá senator governor àtakò yín o but ara ti ní Yorùbá a kó nílẹ̀ Nàìjíríà a dá Oòduà Republic ilẹ̀ so Oòduà Republic ta fẹ́ dálẹ̀ ohun tí wọ́n pé Oòduà Republic la ń fẹ́ láti Jẹ̀bà tó fi dé Ìlọ́kọjà tó fi dé Onitsha state mẹ́wẹ̀ẹ̀wá ọmọ Oòduà ló ní so gbogbo local government tó wà bẹ́ẹ̀ ọmọ Oòduà ló ní so Oòduà Republic yóò wáyé pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú ìdùnnú kò sí ìyá ńlá yẹn ni tó lè ní ká má lé Oòduà Republic kò sẹ́ni bọ́ọ̀dì tó lè stop wa.